Yeah, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Today is 25th of June 2022. Mo ṣe program kan ní àná 24th of June tí mo direct ẹ̀ sí ọmọ òpònú tí wọ́n ń pè ní Akeem Mugafar yìí. Ìṣe ló já sí pé kò sí bí èèyàn ṣe máa ṣe pẹ̀lú ọmọ ẹni tẹ́ bá gbé sórí bẹ́ẹ̀dì yóò padà jábọ́ náà ni, torí pé orí ẹni òun la kọ́ mọ́. Ṣé tí ọmọ tí wọ́n ń pè ní ọmọ òpònú Akeem Mugafar yìí, ọ̀rọ̀ tí mo sọ lánàá lórí prógámù mi, mo mú àwọn ẹ̀rí tó pọ̀ wá láti fi rinlẹ̀ wípé àní eléri burúkú ọmọ àlè tí wọ́n ń pè ní Saheed Shittu yìí tí gbogbo èèyàn mọ̀ sí Shekiyu Zamani, òun ni ó initiate ọ̀pọ̀lọpọ̀ aburú tí Yahya Gambari ń ṣe lórí social media. Ẹ̀rí pé mo dẹ̀ fi rinlẹ̀ nú ọ̀rọ̀ mi pé lóòótọ́ lódodo Yahya Gambari ti gbọ́n látọ̀dọ̀ bàbá ẹ̀, ṣùgbọ́n àwọn aburú ọ̀rọ̀ social media, gbogbo bọ́mọ yẹn ṣe máa ń ṣe ọ̀rọ̀ péyàn lo voice changer, irú tó padà ní tíwèrè oníyàwó mẹ́ta yẹn sọ pé ó lò fún Saheed. Èmi fi rinlẹ̀ wípé Saheed ló kọ́ ọmọ yẹn. Mo dẹ̀ mú fídíò tí Saheed ṣe nígbà yẹn fún àáfàá Tápà tí wọ́n fi lo voice changer lórí ẹ̀. Mo dẹ̀ direct ẹ̀ pé kó defend ọ̀rọ̀ yẹn, ta ló ṣe voice changer yẹn. Mo á ṣe gbà pé olórí burúkú ayé àti ọ̀run lọmọ tí wọ́n ń pè ní Akeem Asiri. Mo dẹ̀ ti rí wípé ṣe tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wallahi tallahi mo nígbà pé òṣì àti ìṣẹ́ ló ba ayé ẹ̀jẹ̀ dé level yìí, àti pé ihun tó fẹ́ jẹ ló ba ayé ẹ̀jẹ̀. Ṣé mo pé tí wọ́n bá ti kékeré lọ kó rẹ̀ sí bùkátà tó ti pọ̀ kọjá ọjọ́ orí ẹ̀, irú kékeré yìí tó náà ń fẹ́ ìyàwó mẹ́ta, ọmọ ti di mẹ́jọ, ó ní ìyá ó ní bàbá, ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ò dẹ̀ ṣiṣẹ́, òun náà ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́. In fact, tí mo pé àwọn èèyàn foolish, àwọn èèyàn mi mo bá ṣe máa ń ronú, èèyàn ò níṣẹ́ lọ́wọ́, ó fẹ́ ìyàwó mẹ́ta, ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ò níṣẹ́, ó dẹ̀ ní ìyá ó ní bàbá, ó dẹ̀ ní òun gbọ́ bùkátà lórí wọn. How come? Ṣé ẹ mọ̀ pé jìbìtì ló ń lò yín ni? Ẹ̀yin èèyàn lórí social media ló ń lò ní jìbìtì náà. Tó bá máa wá wí, a ní kí lára àwọn ìyàwó yẹn ń jẹ tẹ́lẹ̀ kó tó di pé òun wá sórí social, òun bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ social media. Ṣó gbà pé ó ti wà lórí social media tẹ́lẹ̀, ìrawẹ́ ò tán ni. Kò dẹ̀ ó dẹ̀ rí bùkátà gbọ́ tẹ́lẹ̀ lórí àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta yẹn tẹ́lẹ̀ bí ó ṣe ń rí gbọ́nsìn. So that ìranu òṣì ló sún ẹ débi ìyàwó mẹ́ta ọmọ mẹ́jọ pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yìí. So that tí wọ́n yẹ pé àwọn èèyàn wá di pé kọ́lọ́run kó ṣàánú wa, kọ́lọ́run bá wa lajú àwọn èèyàn nú ayé. Ọ̀rọ̀ tí mo wá sọ yìí, mo wá ní wá defend ọ̀rọ̀ yẹn pẹ̀lú proof. Defend ọ̀rọ̀ yẹn pẹ̀lú proof pé ọ̀rọ̀ yìí ó Saheed òun kọ́ ló ń ran ní iṣẹ́ ilé yìí. Saheed kọ́ ló ní kó ṣe voice changer nígbà yẹn lọ́hùn tí wọ́n fi ṣe fún àáfàá Tápà. Ìyẹn voice changer àti máa play voice changer yẹn sìn o. Voice changer mo ní kó defend gangan lélẹ́yìí o, tó ń wí kòtòkòtò máa play ẹ̀ báyẹn wò. Ṣáfà yìí fi ẹ̀jẹ̀ èèyàn, ṣẹ́jẹ̀ èèyàn ló fi borí ni àtẹ̀jẹ̀ ẹranko. Ẹ gbà wá lọ́wọ́ àwọn àfáà yìí o. Odidi àfáà, àfáà ló péré o. Ẹ̀jẹ̀ èèyàn nìyẹn ní gbogbo ojú ẹ̀ o. Kí ló lọ fẹ̀jẹ̀ èèyàn ṣe? Èwo ni gbogbo eléyìí? Ṣé lè náà wà ní ìsìlámù ni? Ẹ bá wa pè lọ́wọ́ àfáà yìí o. Ṣẹ́jẹ̀ èèyàn ló fi borí ni àtẹ̀jẹ̀ ẹranko. Ṣẹ́jẹ̀ èèyàn ló fi borí ni àtẹ̀jẹ̀ ẹranko. Ẹ gbà wá o. Ṣé lè náà wà ní ìsìlámù? Ẹ̀yin mùsùlùmí ẹ gbà wá o. Ọ̀rọ̀ àwọn àfáà yìí ò ṣe wá o. Láti rí voice changer yẹn báyìí, ihun tí mo ní kó defend lélẹ̀, ó rí defend. Ó wá ń parabulate, wá ń wí kòtò. Ẹgbọ́n tó sọ inú àwọn ọ̀rọ̀ tó sọ o. Ẹ kọ́kọ́ gbọ́n tó sọ. Bismillah, Tafadol Mugafar. Wọ́n lọ mọ́bì kan láti jẹ́ kẹ́ òkè bóyá wò parọ́ náà o. Irú ẹ̀ ń yáyá ṣe, wọ́n lọ parọ́ mọ́yàn.
ó wá ní irọ́ tí mo sì pa yẹn náà òun ló kọ́ mi òponú ni ẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run ọba náà tán kọ́ọ́lẹ̀ náà ní kó o ṣe kí ni o kó o parọ́ ibò kò jẹ́ ni ẹ ló kọ́ lóòótọ́ bá a ṣe mọ̀ pé òun parọ́ torí kò tí ì fún alẹ́ rí ibi tó ti kọ́ ọ pé kó o parọ́ mẹ́nìkan póré pè èèyàn ọ́díò tẹ̀sí ń play. ẹ gbọ́ ọ̀rọ̀ tí òpònú yìí ń sọ ẹ wo fídíò tí mo play yẹn o mo béèrè lọ́wọ́ ẹ pé ta ló ṣe voice changer yẹn Saheed Shittu ló kọ́ ọmọdé bó ṣe ń ṣe voice changer ṣé ẹ mọ̀ wípé Akeem ò bẹ̀rù Ọlọ́run wàláì tàláì tó bá dẹ̀ fi lè kú lórí tó ń ṣe yìí wàláì inú náà jahannama ló máa wọ̀ akísàmbẹ̀rọ̀ bèlè kaaba o ò ní gbóòórùn àánú Ọlọ́run àtàlìjẹ́ náà Ọlọ́run lórí tó ń ṣe yìí o wọ́n náà gbọ́n tó sọ o ní pé ká gbà wípé ẹni yẹn ló ń kọ nírọ́ ṣùgbọ́n wá ní pé ẹ lọ mú ẹ̀rí wábi tó ti kọ nírọ́ raping ní sùúrù Akeem ṣé òun fẹ́ máa deceive àwọn èèyàn ni àbí ogọ̀ I don't know mi mọ̀ tó jẹ́ ní méjèèjì o nígbà tí èèyàn ti fi ọ̀nà irọ́ kan mọ èèyàn ṣó o mọ̀ pé ẹni yẹn náà máa develop rọ yẹn sọ́nà mẹ́ta ni nígbà tó ń sọ ń sìn pé ókè ẹ gbà wípé Sekiyu ó kọ́ ọmọdé ní àwọn irọ́ kan ó wá sọ pé òun kọ́ ló kọ́ ní irọ́ raping lójú ọmọdé yìí ni Saheed ti ń pa ọ̀pọ̀lọpọ̀ irọ́ tọ́jọ́ ń wé irọ́ yẹn Akeem àtibọ̀ tí òun lè dá bó ṣe ń bá lọ yìí o wàláì ó sọ̀rọ̀ kan ó ní pé tọ́lọ́run bá ti gbẹ̀ ẹ́ lẹ́rú ó tẹ́ ẹ lọ́rùn kó tètè máa lọ kọ́lọ́run tètè pa ẹ́ Akeem má bẹ̀ lọ́run kó kú báyìí o tó bá kú báyìí nínú jahannama ló ń lọ o torí gbogbo ohun tó ti ń ṣe níṣẹ́ yìí wàláì iṣẹ́ náà jahannama ni akísàmbẹ̀rọ̀ bèlè kaaba torí pé ànábì ní kúlé akọ̀wàlà òkàánà múran ànábì ní ẹ sọ òdodo bó ṣe lè ń kó òdodo yẹn kóró tó ẹ sọ òdodo nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ òun accept wípé lóòótọ́ ni Saheed ń kọ́ ọmọdé yìí níkọkúkọ nígbà náà ṣùgbọ́n ó wá fẹ́ go straight to the point torí pé o ti mọ̀ tó bá sọ ìjẹ́ ti tán because gbogbo ayé ló mọ̀ pé Saheed òun ló open studio fún ẹ tó bá dẹ̀ pa ẹ̀rọ kò debunk ẹ̀ òun dẹ̀ ló bẹ́ẹ̀ generate àwọn viewers tó fi wà relevant a little bit ó ti wà relevant náà but òun ló bẹ́ẹ̀ generate viewers so that in tó wá ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣe wá gbà pé lóòótọ́ lódodo ẹni tí ò ṣì ìṣẹ́ bá ti wọnú ìgbésí ayé ẹ̀ tọ́ àánú Ọlọ́run máa fi rálì jẹ́ náà torí pé a rí òdodo a pè nírọ́ a rí irọ́ a pè lódodo ẹ wo adúrú fídíò tí mo evidence tí mo kó wá lórí fídíò tí mo ṣe lánàá ó wá rí evidence ẹyọ kan mú wá lórí pé tó lè fi debunk ọ̀rọ̀ yẹn you are just manipulate the meaning of manipulate tí mò ń repeat yìí ni pé kí èèyàn rí òdodo kó dẹ̀ fẹ́ sọ di irọ́ lójú àwọn èèyàn that is the only thing I accept tí mo discover lórí gbogbo yín we are just manipulate parabolate kẹ́ ẹ máa wá pò yìí lórí ọ̀rọ̀ tí ẹ pé ẹ mọ̀ pé òdodo ni but láti pé ẹ fẹ́ sọ di irọ́ lójú àwọn èèyàn yín Akeem ò lè ní àtibọ̀tán rẹ̀ wàláhì ò lè ní àtibọ̀tán rẹ̀ lónìí kan tó ń bá lọ yìí ò lè ní àtibọ̀tán rẹ̀ because ẹ̀rí mo ní kó mú wá ẹjọ́ ló ń rò ṣó tẹ́rí ibi tí ọ̀rọ̀ social media tó dé dúró lénìí ó lè sọ ọ̀rọ̀ fáwọn èèyàn mọ́ káwọn èèyàn believe torí pé onírọ́ ti pọ̀ jù you have to bring evidence solid evidence ọ̀rọ̀ tó ń sọ yìí òfin kankan báàkì ẹ̀ ẹ wá gbẹ́jọ́ tí wèrè ń rò lọ ẹ máa gbọ́ lọ. yẹn tí wàá tọ́gá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ́jọ́ ń play ọ́díò tẹ́jọ́ ń play yẹn kìí ṣe pé ẹ fẹ́ parọ́ mọ́ yẹn bẹ́ẹ̀ ẹjọ́ fẹ́ mọ bó lẹ́sẹ̀ fẹ́ dá ọgbọ́n lórí n tí ń ṣẹlẹ̀ sí yín lọ́wọ́lọ́wọ́ èmi ò sọ pé mo fọwọ́ sí o mo sì mistake. Akeem ò ní láti bọ̀ tán. torí mi náà wulẹ̀ fọwọ́ sí bó ṣe ń ṣe ńgbà tó wà lọ́dọ̀ àpá Saheed Shittu. dákẹ́ Akeem dákẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ ń bí báyìí ó ní ọ́díò èyí tí ó common ibi tí Saheed ti ń kọ́ ọmọ yẹn ní irọ́ tí gbogbo wa mọ̀ pé Saheed ń kọ́ ní irọ́ ń bí báyìí pé káwọn compose máa play ọ́díò yẹn náà ń sìn máa play ẹ̀ o ó sọ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ń bẹ̀ kò ń ṣe pé wọ́n ń pa irọ́ màá wá play fi ọ́díò yẹn
gbogbo yín ẹ̀ gbọ́ ọ́díò yẹn ṣé ó ń kọ nírọ́ ni àbí kò kọ nírọ́ ẹ jọ ẹ mẹ́ka ṣàbòsí Akeem bó ṣe ń bá lọ yìí wàláhì ò lè ráàánú ọlọ́run ò lè ráàforíjì wájú ọlọ́run wàláhì ò lè ráàforíjì wájú ọlọ́run ẹ jẹ́ ń play ọ́díò yẹn kí gbogbo wa rí bísímìlà. Bàbá láti sọ pé àwọn ọmọ nípa sá mo fẹ́ wo báyìí kó tó post ẹ̀. sá ṣé ó kàn fáwọn pé bàbá láti sọ pé lẹ́nu ẹ̀ nípa òun mọ̀ nípa ẹ̀. ṣé màá búra mo ní ti bá parọ́ káyé mi má dà ṣé màá parọ́ ni. àpótí ti rí bẹ́ẹ̀ kò sí kíní máa jáde padà tí màá já èmi torí. farabalẹ̀ no farabalẹ̀ ọwọ́ jáde bẹ́ẹ̀ jọ kó tó fọ ẹ̀jẹ̀ ọjáde bẹ́ẹ̀ ọ̀fẹ́ jáde kó máa lọ fún máa lọ wíwọ́rọ̀ kó lọ sí ìta ẹgbẹ́ tí gbọ́dọ̀ sínú bẹ́ẹ̀. ọmọ yẹn pẹtísọ̀ tó kọ́lé mi lórí ni wọ́n kọ pẹtísọ̀ títí wọ́n tún kọ́ lu òyìnbó mi. àwọn olóyìnbó wọ́n kọ pẹtísọ̀ lórí mi yáyà láì tí kò gbọ́ mi o. láì tí kò gbọ́ mi sọ̀ ń gbọ́. mo gbọ́ yín. wọ́n kọ pẹtísọ̀ títí tí wọ́n tún kọ́ nílùú òyìnbó mi àwọn tìlú òyìnbó ìpa wọn láṣẹ kọ́ lọ yọ fọ́tò mi kúrò ṣé o mọ̀ gbà yẹn. mi ò mọ̀ ṣé ok ṣé èyí tí wọ́n ṣe online yẹn. tọ́ni kẹ́bọ̀dì máa sáìn. mo kí mo pè é lórí ẹ̀ ń gbà yẹn náà. wọ́n ní kó lọ yọ orúkọ mi kúrò láàrin 2 hours kọ́lẹ̀ yọ fọ́tò mi kúrò ń bẹ̀ nísinsìnyí. pẹtíṣọ̀ lórí burúkú wo. gbogbo ibi tó mú pẹtíṣọ̀ lọ ń bó la mọ̀ yọ sí. ìbò pẹtíṣọ̀ lórí burúkú wo gbogbo ẹni wẹ̀ tó bá kọ́ lọ kọ́kọ́ lọ kọ́kọ́ pẹtíṣọ̀ ọ̀ pààyàn náà kí ló fi ẹ̀ náà obi èkó. àwọn onífújì àwọn onítíátà tó ẹ pẹ́ àwa là ń fún ọ ní. àbí nìyí lélẹ́yìí ni ó pààyàn ó ṣe gbọ́gbọ́ wàlá ètò òrò gan ó ti pè mí kí ẹ pé àwọn ẹni fọ́ mi. tí mi ò ní dárúkọ nígbà oríṣiríṣi àwọn èèyàn lọ́wọ́ pé ọmọ yìí. torí kò wà nù lé ó wà nù lé obìnrin pé àwọn èèyàn ò gbọ́ tó sọ. kí ló ń sọ? ọmọ tó ṣẹlẹ̀ ni pé a máa jọ ṣe program lálẹ́ yìí. kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí solution ni wọ́n wá báyìí. program tó a máa jọ ṣe lálẹ́ yìí òun ni pé èmi máa sọ pé mi mo ní kókó lọ bẹ àwọn ọba Ìlọrin pé fídíò yẹn àwọn èèyàn kan yìí ń gbé kiri ṣé o gbọ́ mi. ok ṣé taba lọ delete ẹ lórí. delete ẹ filẹ̀ delete kọ láì tí kò gbọ́ mi bá ṣe máa compose ara wa lélẹ́yìí bá ṣe máa compose ara wa rẹ o láì tí kò gbọ́ mi o. ok delete kankan ohun tá a máa ṣe ni pé èmi máa sọ pé mi mo ní kó bọ́tà kó lọ make apology sáwọn ọba Ìlọrin àtàwọn máàmù Ìlọrin torí pé àwọn èèyàn yìí ń gbé fídíò yẹn káàkiri tó ń gbá mi o láì tí kò gbá mi o. mo ń gbọ́ yín. àtàwọn máàmù wọ́n yìí ń gbé fídíò bí tó ti bú máàmù Ìlọrin tó ti sọ̀rọ̀ tó ti wọ́n fi wá tẹ́tì wọ́n wá sẹ́ǹdì ẹ̀ kiri ni mo gbọ́ òkè o Ìlọrin ọmọ Ìlọrin ni ẹ lọ bí ọba Ìlọrin torí fídíò tó fi sọ̀rọ̀ ń pa wọ́n yẹn kò dáa bọ́ọ̀tà kò make apology sí ọba Ìlọrin apology tó lè ṣe ìyẹn fún ọ̀rọ̀ tó sọ pa àwọn ìmáàmù Ìlọrin ni ọ̀rọ̀ pa àwọn àfẹ́ ẹlẹ́bọ òòyì ọ̀rọ̀ ẹnu ẹ̀ padà orí ẹ̀ ló dúró lé nǹkan tí mo bèèrè ọ̀fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ nìyẹn. ok sir ṣé ẹ má bínú tó lọ́hùn but ṣé ẹ ti confam lọ́wọ́ àwọn àgbà òṣèré yìí. mo bọ̀ àríkò farabalẹ̀ àríkò farabalẹ̀ láti. ok ṣé màmá búra màmá gbéra mi ṣé pẹ̀lú orí rọ. no tẹ bá ti gẹ̀ẹ́sì nọ́mbà ẹlòmíì nínú wọn bírú ògógó yẹn. mo ní ògógó lọ́wọ́ mo ti pé kò tí gbé fóònù àwọn tó máa pè wọ́n ti gba nọ́mbà ẹ̀ wọ́n máa pè wọ́n ní nọ́mbà ẹ̀ lọ́wọ́. Ìgbòho gan ṣiṣẹ́ lórí ògógó náà Ìgbòho gan wà lórí ọ̀rẹ́. ṣáà gbọ́dọ̀ tẹ́mi sọ fún ẹ o torí eré ìbẹ́sọ̀ tó ń bẹ̀sọ̀rọ̀ gbogbo ẹ̀bọ̀ ní sọ̀rọ̀ o wà á mọ ọpọlọ ẹ wá fúlù ọkọ̀ bẹ́bọ̀tà gbùà o kọ́kọ́ sọ fún mi kó tó bẹ́bọ̀tà wọ́n lọ wí wòròwòrò. nígbà tó sọ fún mi pé kọ́tọ̀dà yẹn pé kò sí babalẹ́ni bòrè tó lágbára lórí ẹ̀. ta ló sọ bẹ́ẹ̀. ṣé ṣáìdò sí. ṣé wọn fẹ́ mi kọ́tọ̀dà yìí ṣé wọn gbé kọ́tọ̀dà lé mi lórí ṣé mo yọjú ṣé mo yọjú ṣé mo yọjú ṣé mo kó nàìjíríà lójú lórí kọ́tọ̀dà wẹ̀rẹ̀ wọ̀nyí.
kọ́tọ̀ dà olórí burúkú wèrè kò ní dá mú ọba pẹ̀lú kọ́tọ̀ dà òsì tó ń gbé kẹ́. báyà máa ti sọ̀rọ̀ dáre ohun tó máa sọ ó máa sọ̀rọ̀ pẹ̀lú máa bóòdì sọ̀rọ̀ òde níbẹ̀ bú wà á farabalẹ̀ tó ń gbọ́ mi o. mo gbọ́ yín. ọ̀dẹ̀ kò jẹ́ o tún fi da o tún kó jẹ́ o lo àsìkò o tún fi tọrọ àwọn ẹ̀yà àfa lọ́rin ẹ má tẹ̀mí. wà á tún make apology pé èmi mo ní kó wà á tún wá sọ bẹ́ẹ̀ pé bàbá wa ọba lọ́rin ẹ má bínú nípa gbogbo ohun tí mo sọ nípa yín wà á tún sọ èké pé n tó sọ nìyẹn pé àwọn èèyàn kan wá bọ̀ táwọn ní o wà lọ́ndà wàhálà o kìíní kan tó bá wà lọ́ndà wàhálà wà á sọ pé o ò sí lọ́ndà wàhálà kankan o ò sínú ìnira kankan o pé adúrú ọ̀rọ̀ tí mo sọ sí ẹ lẹ́ni ló fà á tínú ẹ̀ fi bàjẹ́ nítorí wá sọ nìyẹn pé adúrú pé o bọ̀ bà lọ́rí o ṣe kìíní kan pé àwọn ọ̀rọ̀ tí mo sọ táwọn ẹlòmíràn tún pè ẹ́ tó àtàjọ bẹ́ẹ̀ sọ òun ló fà òun ló tọ́ sí ẹ pé ọ̀rọ̀ yẹn ló tọ́ sí ẹ wípé tó pé ó dẹ̀ ní tó dẹ̀ ń sọ ni pé àwọn pípù yìí àwọn àáfàá yìí ohun tó ń ṣe ò dáa ṣé wọn ò rí ni pé táwọn ń ṣe ò dáa ni ohun tó ń bà ẹnu jẹ́ gangan nìyẹn. ẹ ṣe gún tó bá fẹ́ ṣòṣà ẹ ṣe. lọ́sọ̀gùn náà ó ní o má ṣògùn pé fóònù ìsìlámù là ń wí orí ibẹ̀ ló máa dùn. ó tó period. wà á dúró lórí ẹ̀ wà á mẹ́ǹtẹ́nì lẹ́ni ẹ̀yẹ pé tó bá fẹ́ máa ṣògùn lọ́ máa ṣògùn ẹ̀ tó bá fẹ́ ṣẹbọ lọ́ máa ṣẹbọ. màdíà ẹ ó dùn. màdíà ẹ bá mi gbá ìpàdé lọ́wọ́ kékeré yẹn mo fẹ́ lò fún fọ́gàmù sí o. tọ́lá máa ṣoògùn ẹ lọ tọ́lá máa ṣẹ́bọ́ lọ́ máa ṣẹ́gun ẹ gbé kó olú ìsìlámù là ń wí. kò ṣe. orí yẹn kọ́ ni mo ti ń lò ó mo kàn máa ń lò yẹn as connecting camera ni. yìí tí mo lò gangan wọn kì í débẹ̀ òun gangan rẹ̀ wájú mi wọn tó bẹ̀. ìwọ máa sọ̀rọ̀ lórí ẹ̀ fèmí lẹ̀ màá ní pé ìwọ bẹ́ẹ̀ pé ṣé ẹ bá dáa lóhùn kọ́ parọ́ kiri tiẹ̀ níjà ni màá ní hùwà báyà jẹ́ kí sọ̀rọ̀ ẹ̀ àfa ẹ̀ fòun lẹ̀ ẹlẹ́nu ni ó kàn jánu kiri ni bóyá máa sọ nìyẹn tó ti gbọ́ mi yé má tẹ̀kì ọ̀rọ̀ ẹ̀ síríọ̀sì ọ̀rọ̀ má tẹ̀kì ọ̀rọ̀ ẹ̀ síríọ̀sì ó ti di mugun wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ń jà báyẹn jàre èèwọ̀n fẹ́ jà wọ́n lọ ní wọ́n ti gbé bọ́ sí ẹ lórí ẹ̀gbá mi o. gbogbo wàásù tó wàásù fún wa irọ́ ló ń pa fún wa nìyẹn o kò fẹ́ da gbogbo ẹ̀ sí gọ́tà. sà ẹ máa ẹ ṣá kẹ́yìn náà ṣá wà kẹ́ ṣú action dáadáa o. báwo rí iṣẹ́ ń lọ káàkiri. ẹ gbà mí lọ́wọ́ yáyá ẹ fi ṣú action. aṣọ tí mo sọ ni pé lórí program mo ń sọ pé kẹ́ dúró. a ti rí ọ́díò yẹn báyìí ẹ dákun inú ọ́díò yìí ṣé Saheed yan encourage ọmọdé yìí ṣiṣẹ́ dáadáa ni àbí ó initiate ẹ̀ sí nǹkan burúkú why Akeem tó ń parọ́ báyìí a ní kó mú evidence mi wá kó fi debunk ọ̀rọ̀ you are just ọkàn ń rojọ́ ẹgbọ́n tó ń sọ̀rọ̀ ẹgbọ́n lọ bismillah. agree pẹ̀lú wọn rí láyé báwọn náà ní kó lọ bọ́ kan lọ́mọ agree pẹ̀lú wọn rí láyé báwọn ní kó lọ bálé fúlàní agree pẹ̀lú wọn rí láyé pé ní kó lọ bọ́ má wulẹ̀ bí wípé kí n wá defend wọn lórí ẹ̀ torí tó ń sọ èmi ò kan lè agree pẹ̀lú wọn rí láyé lórí ẹ̀ sọ ògbọ́n ni ìwà àtọ̀kan lọ́wọ́ ẹ̀jọ́. bàbá ẹ Mudasiru àgbà ọkọ wa àti ìyá Akeem àwọn ni wọn gbọ́n bàbá ẹ tó bí ẹ tó ń gba ọkọ wa nìbàdàn àti ìyá Akeem tí ń tiro àwọn ni wọn gbọ́n torí táwọn méjì bá gbọ́n ni òkè òun sọ ń sí pé o ò agree ipe ihun tí Saheed sọ pé kó máa bú àwa why tí o wá sọ fún gbogbo ayé pé nǹkan burúkú lè Saheed ṣì tún ń ṣe yìí o why tó manipulate why tó go straight to the point why tó bend statement yẹ Akeem ata Mugafar why tó bend statement yẹ why tó okay Saheed o láti máa ní kó lọ bú àwọn èèyàn nǹkan burúkú ni o àbáṣe bóyá máa ń pè lọ́dọ̀ tiẹ̀ ẹ̀yin òpònú Saheed torí kò ń ṣe àfa lọ́dọ̀ tiwa òpònú nǹkan tó sọ yóò dáa wáì tó wá ń sọ wípé àwa ò tún gbọ́n lórí ní táwa ń sọ òdodo Akeem àti bọ̀tún ẹ̀ ò lè dá o
so that mo kàn sáré fẹ́ dẹ́ ẹ lóhùn láàárọ̀ yìí torí pé mo níbi tí mo ní nǹkan tí mo fẹ́ rán nú ayé tèmi tó pọ̀ ìyẹn láàárọ̀ yìí. ẹlẹ́ẹ̀kejì inú ọ̀rọ̀ tó sọ a ní kó sọ̀rọ̀ pé kó mú ẹ̀rí wá ó wá lọ mú ẹ̀rí ibi tí wọ́n ti ń flag prógámù mi wá. ẹ dákun kí ló kàn pẹ̀lú pọ́n flag prógámù mi kí ló kàn pé mo ṣépè mi ò ṣépè wá rí pé o mú ẹ̀rí yẹn wá wípé o ìyàn báyìí ló flag lásìkò yẹn o dẹ̀ sọ pé by mistake ọ̀kan lọ́mọ àlè ń záàtù náà bóyá àwọn admin mi wọ́n tẹ anger face o mọ̀ kémi kọ́ ó wá ní pé there was another person ó tẹ anger face ó dẹ̀ mú evidence kó tó ń pè ní ọ̀rọ̀ nìyẹn so that ẹ̀rí tó wá mú wá yẹn àkọ́kọ́ náà kò kàn ẹ́ ìtorí pé ọ̀tọ̀ ni ẹ̀rí tí mo ní kó mú wá ẹ̀rí tó wá lọ mú wá yẹn ṣé o mọ̀ pé anger face ẹnìkan yẹn ó lè já program wálẹ̀ ṣé o mọ̀ Akeem nínú sùúrù ṣé o wà Mugafar ni àbò kan fẹ́ máa tán ayé tí èèyàn kan bá gbé ọwọ́ lórí anger face èèyàn kan tó bá pé èèyàn kan náà ni but tó bá ń gbé ọwọ́ lé anger face yẹn máa pọ̀ tí ò bá ti sí love like ó máa drop network yẹn ni because Facebook máa believe pé ọ̀rọ̀ tẹ́ni yẹn ń sọ wọn ò gbédè mi wọ́n máa believe pé ọ̀rọ̀ tẹ́ni yẹn ń sọ tó ń fi lè mú pé anger face ni wọ́n ń rí wọ́n lè drop program yẹn wálẹ̀ so that ó wá manipulate pé èèyàn kan ni o èèyàn kan ni ọ̀kan lọ́mọdé ń ṣe bí ká sọ pé èrò ti pọ̀ tó ń anger face ṣé o mọ̀ pé ẹ̀kan yẹn lè drop program ó wá ní mo ṣe pé dákun kí ló tẹ́ pé yẹn dùn ẹ̀ ṣé ìwọ ló ń tẹ anger face pẹ̀lú fake account lè pé yẹn ṣe dùn ẹ̀ ṣé ìwọ ló ń tẹ anger face pẹ̀lú fake account ni mo tún sọ gbogbo ẹni tó bá tẹ anger face tó di program mi ọwọ́ tó bá fi tẹ kò ní fi gba lẹ́tà ayọ̀ torí mi kì í tẹ anger face tó di program yẹn so that ìyẹn mo kàn sọ fún ẹ pé irú ẹ̀rí tó mú wá ń bẹ̀ yẹn ó jẹ́ kó lọ fi debunk ọ̀rọ̀ mi tó kù ṣùgbọ́n ò rẹ́rìí mú wá tó dẹ̀ rí ọ̀rọ̀ tó máa ń sọ nípa wípé ẹ̀yìn wọ́n fẹ́ arrest ẹ wọ́n arrest ẹ Akeem ná kéèsì wo àti Ustaz Jamiu mi ò fi bẹ́ẹ̀ lè sọ sí púpọ̀ lórí social media but 100% mo ń support Ustaz Jamiu torí pé bí Ustaz Jamiu ṣe rí yẹn nínú ẹ̀sìn wọ́n ti bẹ́ta Malam Yusuf ní 100% wàláhì tàláhì wọ́n lè jọ máa ṣiṣẹ́ kan náà fẹ́ sìn o ṣùgbọ́n Ustaz Jamiu tí wúlò wọ́n ti bẹ́ta wọ́n sì ṣàǹfààní fún Islam fún ju Malam Yusuf lọ. òkè tó bá wá ń sọ sí pé Ustaz Jamiu fẹ́ arrest ẹ ó dẹ̀ pé oní kò ń ṣe ọ̀rọ̀ captain ọ̀fẹ́ torí arrest ẹ wípé wọ́n fẹ́ arrest ẹ wọ́n arrest ẹ ṣó yẹ òkè ìwọ ń sọ sí pé ọ̀rọ̀ captain kan lọ́fẹ́ torí arrest ẹ o ipò wọn fún wọn kàn fẹ́ arrest ẹ ni o wípé kí wọ́n fún ẹ ní invitation Akeem oh my god why jẹ́ pé liman taquluna ma la taf'aluna kabura makita inda Allahi an taquluna ma la taf'aluna Akeem ní sùúrù ṣe bí ó sọ wípé o mọ Kùránì why jẹ́ pé Kùránì yẹn ò ṣe guide ẹ kò ṣe fi ẹ́ láǹfààní ìwọ ń sọ́nsìn pé ìwọ mọ̀ pé wọ́n ń plan láti arrest ẹ tọ́lọ́ ọwọ́ dẹ̀ máa tẹ̀ bí ìsìn láì bí kó dé láti láì nígbà tí wọ́n mọ̀ pé ó jẹ́ kí wọ́n fún ẹ ní invitation ọjọ́ tí mo ti ń sọ wípé bọ́n ṣe arrest Yahya Gambari ò dá wọn ò fún ní invitation kí lélẹ́ tí ò sọ̀rọ̀ lé lórí rí yà òótọ́ o ẹni bá máa arrest èèyàn kó fún yàn ní invitation ìwọ gan mọ̀ wípé kí wọ́n lọ arrest èèyàn ó mọ̀ pé wọ́n fẹ́ fi harass ẹ̀ ni ó mọ̀ pé wọ́n fẹ́ fi harass ẹ̀ ni but why tí ẹ̀yin ń ṣe fún yàn tẹ wá ní pé ẹ̀yin ò ní fẹ́ kàn ṣe fún yín nígbà tí wọ́n invite wọ́n lákọ̀ọ́kọ́ tó lọ tí o jump bail tán padà wá arrest ẹ oníwọ̀n harass ẹ ìwọ ní ẹgbẹ́ ọlọ́pàá lọ sí kóòtù ìpè torí wọ́n harass ẹ àwọn ọlọ́pàá tí wọ́n lọ arrest Yahya Gambari lọ́jọ́ àkọ́kọ́ ṣé wọ́n invite ẹ̀ àbí gbogbo ọgbọ́n tẹ tún dancing lórí ọmọ yẹn tẹ́ ń dancing ṣé ẹ send invitation letter sí èmi ń sọ kínní kan lórí kéèsì Yahya Gambari tèmi dúró lé lórí o wàláhì tàláhì sílá ìlà wà kò sí ohun tó máa ṣẹlẹ̀ sọmọ yẹn tí mi ní dúró tì tẹ́ bá mọ̀ pé lóòótọ́ lódodo orí òdodo lẹ́wà
tẹ́lẹ̀ mọ̀ pé ọmọ yẹn ṣe nǹkan kan tó kù díẹ̀ táàtò tó sọ pé òun sọ pé ẹ̀bẹ̀ kan ló bẹ̀ ẹ̀yin send invitation letter àti tí ò bá wá ẹ̀kọ́ mi bá ọ̀kẹ́ send ẹ̀ sí mi màá sọjọ́ tó máa wá fún yóò dẹ̀ máa wá so that ìwọ mọ̀ wípé kíyàn lọ arrest èèyàn ẹ mọ̀ pé nǹkan burúkú ni ẹ̀yin dẹ̀ ń gbé irú ẹ̀ fún ọmọlàkejì Akeem ò ní àtúbọ̀tán rẹ̀ àti gbogbo àwọn tẹ́jọ́ ń ṣe àtúbọ̀tán yín ò ní dá bó dẹ̀ ṣe sọ wípé ẹ̀rù kú ò bá ẹ òwò ló sọ bẹ́ẹ̀ pé ẹ̀rù kú ò bá ẹ tí kú bá dé kó máa lọ pé o ti mọ̀ kó máa ṣáájú ìyá ẹ̀ kú pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bó dẹ̀ ṣe gbàgbọ́ yẹn pé o máa ṣáájú ìyá ẹ̀ Akeem kú pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bóyá máa ṣáájú ìyá ẹ̀ kú nìyẹn ìyá ẹ̀ máa mọ sàárì ẹ̀ ìwọ ló sọ bẹ́ẹ̀ o wàláhì kò ní kí mo ṣépè fún ẹ ìwọ ló sọ bẹ́ẹ̀ o pé o mọ̀ kó máa ṣáájú ìyá ẹ̀ kú ìwọ ló sọ bẹ́ẹ̀ o jẹ́ kí n pílẹ̀ káwọn èèyàn gbọ́ pé ìwọ ló sọ bẹ́ẹ̀ kó máa ṣáájú ìyá ẹ̀ kú o gbọ́dọ̀ kí abọ́kan lọ́mọ ń ro kúrú ẹ̀ ìwọ ló sọ bẹ́ẹ̀ o òun lè níbi tó ti sọ bẹ́ẹ̀ lélẹ́yìí o ẹ gbọ́ òun ló sọ bẹ́ẹ̀ o ẹ gbọ́ bismillah. Malam Yusuf Adépọ̀jù oní bàbá wọn ni bàbá àṣàlẹ̀ lọ́ọ̀yà ìyẹn kọ́ lẹ́yìn bàtó yà ó ní ààyè information yẹn dáadáa ni ó parọ́ ní ìtumọ̀ rẹ̀ náà torí òun sọ pé òun tó mọ̀ ni ó parọ́ ní òun tó mọ̀ ni. yẹn sáré fún ẹlẹ́sìn lórí yẹn ibẹ̀ yẹn kọ́ ló ti sọ ọ̀bọ̀ tó sọ́nu fídíò yìí ṣó ti rí Malam Yusuf bàbá ẹ̀ ni ó ń ṣe PDP kò ṣe PDP mi ò gbé Nàìjíríà àwọn èèyàn ló sọ fún mi ṣé de ọ̀rọ̀ tíyàn bá dẹ̀ gbọ́ lókèrè ọ̀rọ̀ òkèrè ó lè lé kan àbí kó dé kan tó bá dẹ̀ ti padà rí ẹ̀rí wípé ohun tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ wá bọ́ ta wa ní kò rí bẹ́ẹ̀ so that èmi tí mo sọ wípé mo sọ ọ̀rọ̀ tí mo dẹ̀ padà rí pé kò rí bẹ́ẹ̀ tí mo dẹ̀ tún sọ pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ mọ́ ó jẹ́ kó mọ̀ kí bẹ̀rù Ọlọ́run wà lẹ́mìí mi ni tí n bá dúró lórí ẹ̀ lè mú mi ni wàláhì mo fọba tó ní mi búra kí ẹ dá gbogbo ọgbọ́n pé ẹ fẹ́ ṣe nǹkan fún mi Ọlọ́run ò ní gbà fún yín because igi mú jìnnà sórí ṣé ìbá Amẹ́ríkà súnmọ́ Nàìjíríà ni ṣé tó pé bí mo ti ń bẹ táwọn pé mo kàn ń dá yín lóhùn àjọ ń wòra wa lókèrè ṣé ìbá Amẹ́ríkà súnmọ́ Nàìjíríà ni ẹ lè rí nǹkan kan ṣe fún mi ìbẹ̀rù Ọlọ́run tó wà lẹ́mìí tèmi lèmi ṣe máa ń jáde láti sọ correct àwọn nǹkan mi tí n bá sọ tí ò bá dá tí n bá dẹ̀ wá sí Nàìjíríà wàláhì tálá súnmọ́ bí lálàsí láìláìlá wọn ò bí ìyá aláya bàbá yín dá ilé débi tí bá wà wàláhì lè débi tí bá wà so that kò yẹ kí bí ẹ̀rù ló ń bà mí bí a ti rí pé kọ́mẹ̀ ẹ mú ẹ̀dẹ́ ẹran bí rẹ̀ kọ́ mò ń sọ fún yín ẹ mú ẹ̀dẹ́ ẹran bí rẹ̀ kọ́ ewúrẹ́ ò ṣe é wì láàyè ọmọ ẹranko á da iná rú mò ń sọ mò tún sọ ewúrẹ́ ò ṣe é wì láàyè ọmọ ẹranko á da iná rú tí ọlọ́pàá bá invite mi mo tún sọ máa ọ̀nà invitation ọlọ́pàá tí bá wà Nàìjíríà máa yọjú sí wọn tí bá lè pé ọjọ́ tí wọ́n invite mi ò rí ààyè the only thing tí mo nídìí ni mo nídìí orúkọ ọlọ́pàá yẹn àti tag number ẹ̀ máa pè àwọn tó máa pè tọ́jú ọ̀gá ẹ̀ pé ẹni tó pè nù ò ráyè ìjọba ìlú máa ráyè àwọn náà máa pè ṣùgbọ́n tẹ́ bá ní believe pé ọgbọ́n tẹ́ máa ń dápẹ́ ẹ lè fi ọlọ́pàá àràsì mi abẹ́fẹ́ ọlọ́pàá wàláhì mo fi Ọlọ́run tí mò ń sìn búra ọlọ́pàá tó bá dán wò tí ò bá yìnbọn fún mi jọ yẹn kò ní ṣoríire torí pé màá jẹ́ kó mọ̀ wípé ó jura wọn lọ torí màá béèrè lọ́wọ́ ẹ pé before kó tó fẹ́ arrest mi invitation mi dà because mo mọ òfin tó dè mí tí ò bá ti ń ṣe raping tí ò ń ṣe criminal tí ò ń ṣe kidnapper tí ò ń ṣe robbery tí ò ń ṣe bóyá èèyàn jalè ọlọ́pàá ò lè arrest èèyàn ó máa invite mi ni mo mọ òfin tó dè mí so that ọlọ́pàá bá níwọ̀n yìí invite mi tí ìgbà wá ń gbà ló tètè kan arrest àmọ́ tí a bá bí pé arrest lẹ́fẹ̀ẹ́ fi síwájú ọlọ́pàá tó bá dánrú ẹ̀ wò máa jẹ́ kó mọ̀ pé wàá yín ìbọn yẹn wàá yìn á sú ẹ ìjọ ẹ̀ lọ́wọ́ mọ̀ pé wèrè ju wèrè lọ mo fẹ́ ká tiẹ̀ try ẹ̀ torí mò ń bọ̀ Nàìjíríà láìpẹ́ yìí mò ń bọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ mo ti bá dẹ̀ dẹ̀ máa ṣe fídíò pé mo wà Nàìjíríà tó bá invite mi máa wá kí ló wà ń bẹ̀ ṣùgbọ́n nǹkan fẹ́ kẹ́ mọ̀ ni wípé tí n bá sọ̀rọ̀ kan fún Malam Yusuf tí bá padà wá ní pé mo correct ọ̀rọ̀ yẹn ìbẹ̀rù Ọlọ́run ni kò yẹ tẹ̀rù ìjọba ẹ̀ ń sọ pé yá Gàmbàrí ihun tí mo torí ẹ̀ ní kó lọ ṣe apology bóyá nítorí pé Saheed bọ̀ Nàìjíríà Akeem òpònú ní ẹni ìwọ náà jẹ́ kájọ imagine ṣé Saheed lè wọ Nàìjíríà ni ṣé mi ò sọ nínú fídíò yẹn pé Saheed ò sí Nàìjíríà mo sọ nínú fídíò pé Saheed ò sí Nàìjíríà náà wá Akeem tó ń ṣe bí òpònú náà ọ̀dẹ̀ ní ẹni wá tó ń ṣe bí òpònú and secondly Saheed ò lè bọ́ ọmọ Yahya Gàmbàrí yẹn ṣẹjọ́ torí àwọn méjèèjì tó bá ń gbọ́ 13-14 ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni nàá
syndicate gẹ́gẹ́ bí òyìnbó wèrè rí agbọ́ lẹ́nu ẹ̀ syndicate làwọn méjèèjì partner in crime làwọn méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ so that anything partner in crime kẹ̀kẹ́rẹ́ tó ń bá padà depart àwọn méjì náà ní crime àwọn méjì lọ́jọ́ ń dá wọn crime tẹ́lẹ̀ so that mo kàn fẹ́ jẹ́ kó mọ̀ ní pé Akeem gbogbo bó ṣe ń pa irọ́ yẹn ò lè náà ti bọ̀ tán rè o ó dẹ̀ sọ̀rọ̀ kan náà ó sọ pé ọ̀rọ̀ Lizzy tí mo gbé wá ó ní kí ló kan ẹ̀sìn nínú ọ̀rọ̀ Lizzy Akeem wáì tí ẹ pé máa rí òdodo ẹ máa faṣọ bò ṣó ní gbogbo ń tẹ́ ń sọ ń pa Imadi Saheed pátápátá gbogbo ń tẹ́ ń dá sọ̀rọ̀ Imadi Saheed wàláì gbogbo yín ẹ máa wọ náà lọ́hùn torí pé ohun tí Saheed ṣe tó ń ṣe fún mi lèmi náà ń ṣe fún ẹ̀yin wá ń sọ̀rọ̀ níbi ká sọ pé bóyá èmi nìkan ni mò ń ṣe àìdá fún Saheed ṣé ẹ̀yin ò sí mbẹ̀ nígbà tí Saheed bá ń play fídíò ex-wife mi tó bá ń play fídíò ìyàwó tèmi ṣé ẹ̀yin ò kí n rí lórí péèjì P&P àbí ẹ̀ kí n rí lórí péèjì Madi àbí ẹ̀yin Saheed lè bùrà pọ̀ nǹkan lòun play ẹ̀ àbí ẹ̀ tí ẹ̀ lórí kílì ọ̀ṣọ́lù náà tó máa play ex-wife mi ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ex-wife tèmi yẹn ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ni so that ihun tóun bá ṣe fún mi lèmi náà ṣe fún ẹ mẹ́ẹ̀kì tèmi máa dùn yín tèmi ló máa ń dùn yín ihun tóun náà ṣe fún mi lèmi náà ń ṣe fún so that gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí ẹ máa tọ́ iná ọlọ́run wọ́n bá wò ẹ máa wọ náà ọlọ́run torí pé tùdínùn kàmán tùdánùn ihun tíyàn bá ṣe fún mi lèmi náà máa ṣe fún wáyé tèmi ò ṣe bẹ́ẹ̀ fún wọ Akeem wáyé tí mi ò ṣe fún Kútúbí wáyé tí mi ò ṣe fún Ẹ̀sà Òkè wáyé tí mi ò ṣe fún Mọ́fọ́lọ́hun ṣọ́ kí n ṣerú wà bẹ́ẹ̀ yẹn fún wọn nígbà tẹ́ ẹ̀ ṣerú ẹ̀ fún mi but kíyàn máa sá pamọ́ kó máa nóun ṣe aburú òun bẹ̀rù láti dárúkọ mi ní gbangba ó dẹ̀ ń ṣe aburú fún mi ní kọ̀rọ̀ ó wá lọ ń lo àwọn péèjì mi ṣé mọ̀ pé irú yẹn ẹ jẹ́ kẹ́ mọ̀ pé ní aburú ni tèmi náà bá wá ṣe tèmi padà fún má sọ fún mi pé kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn fídíò tí mo lè play nípa fídíò Lizzy Anjorin àti pé Saheed náà fẹ́ ẹ dákun ṣé mo parọ́ mọ́ ni síbẹ̀ àáfà onísúnà ló pé rẹ̀ ṣé ó pro-light tá àáfà onísúnà máa pèyàwó níyàwó lórí fídíò call ṣé bí wọn náà ṣe ń ṣe nìyẹn ṣé bí wọn náà ṣe ń ṣe wọn náà máa ń pèyàwó níyàwó lórí fídíò call òpònú ṣé wọn máa ń pèyàwó níyàwó lórí fídíò call nídìí eléyìí Akeem tó bá fẹ́ ní àtúbọ̀tán re tó dẹ̀ fẹ́ kí orí àánú ọlọ́run tètè yíwẹ̀ padà o bó ṣe ń bá lọ tó bá bá kú báyìí wàláhì iná jahannama ló ń lọ o so that ó wá ń sọ wípé èmi máa ń pa irọ́ mọ́ Saheed Shittu Akeem mo tún sọ fún yín èmi tún sọ ẹ dákun torí tọ lọ́hùn gbogbo ohun tí Saheed sọ ń pa tèmi tó jẹ́ irọ́ èwo ni ìwọ sọ fún pé irọ́ ló pamọ́ kan lọ́mọ yìí àbí fídíò tí mo play lánàá wípé Saheed Shittu àti Yagambari wọ́n parọ́ mọ́ mi pé mo àtáàkì ìyá Yagambari ṣe gbogbo ilẹ̀ rí nígbà náà nígbà tí Saheed padà bọ́ta tó sọ fídíò mi pé òun Yagambari parọ́ ni àwọn parọ́ ni kí ló dé tí ò sọ pé ọmọ yẹn lọ ṣe apology kí ló tóun náà ṣe apology fún mi ṣebí mi rí èmi detect pé tí Yagambari ń sọ ń pẹ̀ yìí o eléyìí èmi ò fara mọ́ Yagambari lọ ṣe apology ìkìdá pé mo sọ pé kó lọ ṣe apology yẹn wàláì mo ti fi bẹ́ta yín wájú èèyàn àti wájú ọlọ́run wàláì níwájú èèyàn àti wájú ọlọ́run mo ti fi bẹ́ta yín kódà nínú àwọn tó ń tẹ̀lé yín gan padà rí pé mo bẹ́ta yín fídíò tí Saheed ṣe eléyìí tó fi sọ pé àwọn ìyá Yagambari ń pa irọ́ pé ìyá Yagambari ń parọ́ pọ́n wọ́n àtàkì màmẹ́ fídíò tí mo fẹ́ play yìí bá mi defend ọ̀rọ̀ yìí kí ló tí wọ́n ṣe apology ẹ wo fídíò yẹn bismillah. tá máa change ohun jẹ́ block ilé ní blocking tá máa change ohun tá máa ṣohun bákanbákan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ plan work ni. ìdákun ẹ jẹ́ ká wá wo ẹni tó ti wá ṣàdúró plan work yìí ẹ wo èyí tó tóbi jù ń bẹ̀ náà plan work gbà tó wá àtàkì àwọn ọmọ mi gbà tó wá àtàkì àwọn ọmọ mi nígbà tá a sọ pé wọ́n wá àtàkì àwọn ọmọ mi ẹ wo àdúró plan work yẹn ẹ wo owó tó gbà pẹ̀lú àdéhùn pé òun máa fún mi ń bẹ́ẹ̀ ó ṣàdéhùn pé òun máa fún mi nínú owó yẹn owó tó dẹ̀ gbà is more than 700,000 plus close to 1 million
ó ṣe àdéhùn ó lóun máa fún mi bẹ́ẹ̀ ló sọ ó lóun máa fún mi bẹ́ẹ̀ ẹ máa rí pé lọ́jọ́ yẹn ó tún padà gbé mi wá sórí live and direct ẹsẹ̀kẹsẹ̀ níjọ́ yẹn wọ́n ti donate 300,000 400,000 lórí program live and direct yẹn wọ́n donate 400,000 lẹ́yìn program ọ̀pọ̀lọpọ̀ yẹn ti donate kò fún mi ní kọ́bọ̀ ẹ wo plan work ta plan láti fi generate owó ń bẹ̀ yẹn ẹ wo plan work yẹn ẹ wo plan work yẹn ìyẹn lásán ó ti tó ìyẹn lásán ó ti tó ìyẹn lásán láì tiẹ̀ sọ kan mí mọ́ láì mí sí kan mí mọ́ ìyẹn lásán ti tó ṣé ẹni ta fẹ́ believe nìyẹn ṣé ẹni ta fẹ́ kó trust wa lé lórí nìyẹn. gbèsè Yagambari wọlé kò pẹ́ sígbà yẹn àwọn ọmọ yìí wà Nàìjíríà ní lọ́rọ̀ kí lórúkọ ẹ lọ ṣẹlẹ̀ wọ́n lọ fọ́ àwọn èèyàn kan Yagambari tó ṣe pé wọ́n na màmá òun àti bàbá òun irọ́ ni pé wọ́n ṣá màmá òun ládàá àbí màmá òun ládàá irọ́ ló pa ẹ máa rí pé nígbà tí mo rún àwọn èèyàn lọ bẹ̀ àwọn èèyàn ní kí ló ṣẹlẹ̀ mo rún àwọn èèyàn kọ́ lọ sí ibẹ̀ àwọn admin kọ́ ni mo rán lọ mo rán engineer àti lawyer àti bàbá woman right àmọ́ náà àwọn woman right tó máa ń tẹ̀lé tó yẹ kó wà pẹ̀lú wa àti Alhaji Numa Soft wọ́n lọ síbẹ̀ Numa àti bàbá woman right yẹn àwọn sùn sọ́tẹ́ẹ̀lì ibẹ̀ mọ́jú wọ́n débẹ̀ wọ́n lọ sọ́tẹ́ẹ̀lì mọ́jú àwa lọ gba security tó wọ́n máa gáìdì wọn tèmi ń sanwó fún àwọn security yẹn every month èmi mo fún wọn lówó kò ń ṣe fíṣẹ̀ bí ìlàyò owó tèmi pé kó máa gáìdì màmá àti bàbá ẹ̀ nígbà táwọn ọlọ́pàá yẹn débẹ̀ nígbà táwọn human rights débẹ̀ àtàwọn wọn wá wò pé ibo náà ti ṣá màmá Yaya ládàá ó náà ti ṣá màmá òun wọn ṣe kíní kan wọn rí ojú àpà wọn rí nǹkan wọn wò pé ẹni tó ń ṣáda èmi kò wò pé ṣe bó náà ṣá wọn ni kí ló ṣẹlẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ náà báwo program pé ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ ẹ support mi ò tí ì gbéṣẹ́ Yaya wọlé ńgbà yẹn gbà tí kíní yẹn ṣẹlẹ̀ ni mo wá wò pé a gbọ́dọ̀ fast láti gbé iṣẹ́ ọmọ yìí wọlé ẹ̀yin ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ẹni tó bá ní ẹ jẹ́ ká fún ẹ jẹ́ gbogbo wa organize owó no matter bó bá ṣe lè kó rí kí gbogbo wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká support Yagambari ohun tó ní kálukú bá ní ẹ jẹ́ ká fi support ẹ̀ ní òsán tàbí ẹ̀fọ́ owó yẹn ṣe àwọn èèyàn wá rò pé bóyá òun gbọ́ ó wá rò pé bóyá owó tí mo gbà yẹn kémi kó fún màmá òun màmá ẹ̀ tó ń ṣàlàdà tí ẹ pé wọ́n lè pa tí nǹkan kò ṣẹlẹ̀ sí ìyá àti bàbá ẹ̀ bówó ṣe yìí sì náà nìyẹn ó lè lẹ́yìn méjèèjì ẹ fẹ́ gbowó kí wá kówó fún yín báyìí kówó náà nìyẹn àbá gbowó ọba owó tí mo gbàjọ 450,000 naira ni mo gbàjọ níjọ́ náà. fídíò tí mo play nsìn debunk ẹ̀ ṣé òótọ́ ni wọ́n sọ ń gbà yẹn ṣé gbà tó ń pa irọ́ mọ́ èmi ipe mo là attack màmá Yagambari wàá dúró bọ́ọ̀rọ̀ yẹn ṣe spread tó lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run gan ni ọ̀rọ̀ yẹn padà di pé wọ́n fẹ́ kó bá mi tán nígbà yẹn lọ́hùn ṣùgbọ́n bá mọ̀ kí mi ò ṣe nídìí eléyìí Akeem ò lè náà ti wọ̀ tán rè o ẹ wá gbọ́n tó ń sọ mí báyìí náà bismillah. olùkọ́ Yaya rán kákan gbà ní o torí Yaya ti ní tiẹ̀ lọ́wọ́ sẹ́ ọ̀kan lọ́wọ́ ò rí pé ó fẹ́ẹ̀lì ni ìtẹ́ ẹ̀ fura sí nìyẹn. lọ́nà wo. ẹ fura pé fẹ́ẹ̀lì. lọ́nà wo. Yaya ti ń bá yín ṣe láti jọ́ ìtipẹ́tipẹ́ ó ti lé lọ́dún kan báyìí tó ti wà pẹ̀lú yín ó tún wá parọ́ lẹ́yìn ọdún kan ẹ tún láàfáà Saheed Shittu ló kọ ìtumọ̀ rẹ̀ nípa yín go rí tán tí ò fi gbogbo ọ̀rọ̀ ti ń pa á lẹ̀ látijọ́ yìí lọ́dọ̀ yín sọ mọ̀ pé sí ni fẹ́yìn kan tẹ́ ń sọ̀rọ̀ yìí. ẹ wo manipulation ẹ wo bó ṣe manipulate ẹ̀gbọ́n tó ń sọ ṣé mọ̀ pé àwọn tó daft tí wọ́n ní làákàyè tí wọ́n ní àwòtọ́ dẹ̀ ní ohun tó ń sọ láti bí ọdún kan tí Yagambari ti kú lọ́dọ̀ Saheed àkọ́kọ́ ń bẹ̀ ni wípé Yagambari gbogbo ohun tí Saheed ń kọ pátápátá ní ìgbà náà
ó ti store ẹ̀ sọpọlọ. Number 2, látìgbà tí Yagambari kó lọ́dọ̀ Saheed, èmi Alimi Àdìó ọmọ Kòwé, èmi àti Yagambari ò jọ sun oorun ọjọ́ kan rí, àjọ sun oorun ọjọ́ kan rí láyé. Amẹ́ríkà lèmi ń gbé, Nàìjíríà lòun ń gbé. Ẹ̀ẹ̀kan ni Yagambari rí mi rí one on one. Wá wo bí Yagambari ṣe wọ́ọ̀sì tó nígbà yẹn, ẹ wá differentiate ẹ pẹ̀lú ti ìsìn. Mo sọ nínú program lánàá pé ẹ lọ mú bí tí Yagambari ti bú àgbàlagbà wá láti ìgbà tí mo ti gbà kó lọ́dọ̀ Saheed ẹ̀ lè rí mú wá, torí mi ní àlá òkú parọ́ mọ́yàn. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo tí Yagambari ń sọ tẹ́lẹ̀ nípa Saheed ni mo rí ẹ̀rí fún wípé òdodo ni. Wallahi tallahi súnmọ́ bí lálàá sí láìláìlá wà. Gbogbo ohun tó ń sọ nípa Saheed tẹ́lẹ̀ ni nígbà tó sọ̀rọ̀ àdódùn, mo rí ẹ̀rí fún pé Sunday Igboho sọ fún mi bẹ́ẹ̀ lóòótọ́ pẹ̀lú ẹ̀rí tó dájú pé Saheed ń lo àdódùn. Ipe wọ́n ṣe ìbúra, ó gbégbálẹ̀ lọ́wọ́, mo rí ẹ̀rí láti ọ̀dọ̀ àwọn tó ń súnmọ́ Sunday Igboho, àwọn ọmọọṣẹ́ Sunday Igboho pé òótọ́ ni. Ipò ń lo tramadol, ìyẹn confam ti ẹni tramadol yẹn náà, confam nìyẹn. So that eléyìí tó wá sọ yìí ipe ó bá ọmọbìnrin kan sùn, lórí ìyẹn náà Saheed ò gbọ́dọ̀ deny pé òun ò bá èèyàn kankan sùn Nàìjíríà. Àmọ́ ní tí mo torí ẹ̀ ní kọ́ mọ́ ẹ lọ ṣe apology, òun ni pé ẹ̀rí ọ̀rọ̀ yẹn dà. Ó sọ fún mi pé ẹ̀rí ọ̀rọ̀ yẹn wà. Later ìgbà tí máa béèrè lọ́wọ́ ẹ̀ ó ní òun ò rí ẹ̀rí mọ́. Èmi ò ní tolerate irú yẹn. Ihun tó fi lè mú mi ṣe ìkan yẹn, ẹyọ kan tí mo ṣe yẹn, mo ti supersede Saheed ní gbogbo ọ̀nà. Mo ti supersede ẹ̀. Torí pé Saheed rí irọ́ tóun pamọ́ mi ipe wọ́n lọ attack màmá òun. Saheed dẹ̀ padà mọ̀ pé irọ́ ló pa. Why Saheed ò ní kó lọ ṣe apology? Ẹgbẹ́ síra wọn, onílàákàyè. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ, àìmọye irọ́ lọmọ yẹn pa mọ́ àwọn èèyàn. Alifu Jago wà ń bẹ tí ò ṣe apology. Tó lọ pé Alifulani ò jí aago. So that Akeem, torí gbogbo ohun tó ń sọ yìí, àtibọ̀ tó èlé mi ń bẹ ẹ̀bẹ̀ Ọlọ́run kó máa kó bàjẹ́ o. Wá gbọ́ ohun tó wá sọ lẹ́yìn ọ̀rọ̀ yìí pé tí wọ́n bá gbà pọ̀ Ọlọ́run ti gbẹ̀ ẹ́ lẹ́rú, ó tẹ̀wọ́ Ọlọ́run kó kú. Torí pé èmi sọ pé ìyá Akeem máa fojú sunkún ẹ̀. Wo bí mo tún sọ lẹ́ẹ̀kan sí, ìyá Akeem máa fojú sunkún ẹ̀. Ṣùgbọ́n èmi kọ́ ni màá pa ẹ́. Ṣùgbọ́n Ọlọ́run kàn máa lo nǹkan kan ní kádàrá kú ẹ ni. Ṣùgbọ́n èmi kọ́ ni màá pa ẹ́. Ẹ gbọ́ ohun tó fẹ́ sọ mí báyìí, bismillah. Tẹ́yìn mi ìmọ̀ bóyá ọ̀kan lọ́mọ láwọn advisers. Bàbá ẹni kò ní advisers. Wọ́n ní sọ̀rọ̀ mi dáadáa díẹ̀ bóyá òkan mi kí n má sọ òdodo yín òkan mi. Bàbá ẹni ò ní advisers. Àtibọ̀tún ẹni ò dá wọ́n náà mọ̀. Ìyá Akeem mo sì fojú sunkún rẹ̀. Mo wá dọ́gbọ́n fẹ́ mọ̀ sọ pé ìyá Akeem mo fojú sunkún rẹ̀, ṣùgbọ́n má sọ ṣùgbọ́n o, jẹ́ fojú sunkún mi bó ti sọ náà ni. Pẹ̀lú gòlọ́dọ̀ máa fojú sunkún ẹ̀. Pẹ̀lú gòlọ́dọ̀ máa fojú sunkún ẹ̀. Ètè yín yé mi, má darẹ̀ láàmú. Má sọ ṣùgbọ́n kankan. Ẹni tẹ́ bá fẹ́ràn ẹ̀ ràn. Ayé yìí náà tẹ́rí tá a wà yìí náà ní ìsìn báyìí. Wàláhì tí n bá mọ̀ pọ̀ náà bá ti yọ́nú sí mi tó sì gbà mí lẹ́rù ìmọ̀ tí mò ń dúró ṣe wàhálà ti pọ̀ jù. Ṣé ti gbọ́ lẹ́nu? Wàhálà ti pọ̀ jù. Ṣé ti gbọ́ lẹ́nu? Ọmọ ìgbádùn téèyàn gbà lọ́dún lọ́dọ̀ náà bá ní. Gbádùn wo bá ti sọ̀pọ̀ náà ti yọ́nú sí yàn. Akeem, jẹ́ n sọ tọrọ fún ẹ. Tí o bá fi lè kú lórí tó ń ṣe lọ́wọ́ yìí, wàláhì iná Jahannama ló ń lọ. Lórí tó ń ṣe lọ́wọ́ yìí o, tó ń mú òdodo tó dẹ̀ ń pa irọ́, iná Jahannama ló ń lọ wàláhì tàlá. Akeem, iná Jahannama ló ń lọ. Ẹlẹ́ẹ̀kejì, ṣòtírí Allahumma qaddara àmọ́ wà náà sí musababi. Gbogbo tọ́lọ́run bá máa ṣe láyé yìí òun ló máa parí ẹ̀. Ó kàn máa lo nǹkan kan ní sábàbí ni. Ṣòtírí ipò máa tètè kú yẹn, àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run nìyẹn tọ́lọ́run bá kọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò ní ṣe mí ní sábàbí àti pààyàn láyé mi. Àmọ́ mọ̀ pé bọ́lọ́run bá máa pààyàn náà nǹkan kan náà lọ́dún máa fi ṣe sábàbí. Ṣòye ẹ̀ ipe ìyá Akeem máa fojú sunkún ẹ lórí bó ṣe ń bá lọ yìí. Ìyá máa fojú sunkún ẹ lóòótọ́ o, torí gbogbo ọmọ kékeré tó bá ti ń pa irọ́, gbogbo ọmọ kékeré tó bá ti ń ṣe àbòsí, àtibọ̀tún ẹ ò lè da kíkú ló máa kú o. Àmì mi kọ́ mi ní náwó ní kú oníkú, ṣùgbọ́n bó ṣe ń bá lọ yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, ìyá Akeem bàbá Akeem máa fojú sunkún ẹ. Gbogbo àwọn tó dẹ̀ nífẹ̀ẹ́ pátápátá máa fojú sunkún ẹ torí pé orí aburú ló wà. Àmọ́ èmi Alimi Àdìó mi ní náwó ní kú oníkú. Nídìí eléyìí mo kàn fi yẹn ṣe another one ní fún ẹni tí wàá rí ọ̀rọ̀ tó sọ wípé ohun tó dùn ẹ̀ jù ní pé èmi ní kí Yagambari má fún Saheed Shittu lè sí mọ̀ tí ó tún rí pé ó tún gọ̀. Ìyẹn ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo tún ní làákàyè ju gbogbo yín lọ àti wàdí Saheed. Torí pé hadith Ànábì wa Muhammad
ó ní laysa shadidu man galaba nasa bali shadidu man galaba nafsahu indal gadobi. Ṣé ní bó ṣe sọ̀rọ̀ yẹn lánàá inú ti kọ́kọ́ bí mi pé kí n tẹ̀ sọ fún Yahya Gabari kí n tún túlẹ̀ kó tún bẹ̀rẹ̀ sí ní fáyà Saheed. Mo wá rí pé ọ̀kan lọ́mọ gbàgbé àdìsá nábì yìí ni tó sọ pé nǹkan ń ṣe alágbára lẹni tó dá èèyàn mọ́lẹ̀, ẹni tá a lè pè lálágbára lẹni tó jẹ́ pé ó ní kápá lórí ẹ̀mí ẹ̀ nígbà tí inú ń bí. Bínú ṣe bí mi tó mi ní tẹ̀lé àwọn ìwọ bó ṣe sọ̀rọ̀ yẹn. Mò ń retí kí Saheed Shittu kọjá àyè ẹ̀ kó play fídíò ọmọ yẹn. Ṣé ó bá play fídíò ọmọ yẹn kí gbogbo ayé bá rí pé lẹ́yìn ìgbà tí mo ti sọ pé kí Yahya Gabari fi Saheed ilẹ̀ òun ló tún lọ play fídíò ẹ̀, gbogbo ayé á rí àmọ́ wa mọ̀ pé Saheed lálábùkù adẹ́fà àwọn méjèèjì ilẹ̀. So that irú wọ kẹ̀kẹ́rẹ́ ìwà tí Yahya Gabari ẹgbẹ́ nìyí tó bá sọ̀rọ̀ sí Yahya Gabari tó bá hùn á dẹ lóhùn bóun kò ní dẹnu ìwọ́n tiẹ̀ mi ò dí lọ́wọ́ mú lórí tiẹ̀ o, mi ò dí lọ́wọ́ mú lórí torí pé ẹgbẹ́ lẹ́yìn méjèèjì tó bá rí ọ̀rọ̀ ẹ tó bá overlook ẹ òun ló ní ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ sí tó bá dẹ̀ fún ẹ lésì kó ṣáà play ọ̀rọ̀ ẹ tó sọ kó kọ́kọ́ play ẹ kó dẹ̀ fún ẹ lésì, ìyẹn ò ń ṣe bá láìfì. Ìwà àti ẹgbẹ́ nìyí nídìí eléyìí wàhálà tí ẹ nìyẹn. Èmi kàn sáré ní kí n sáré fún ẹ ní èsì díẹ̀ ní àárọ̀ yìí ni tó yẹ èmi ní nǹkan tó pọ̀ tí mo fẹ́ rán lé ní torí 25th kọ́lọ́máṣáláì wà